Oh, gbogbo ojú bá rí kọ́ sóhun lẹ́nu yóò sọ. Olóhùn tójú rí tẹnu kò lè sọ. Ojú àgbà tó jìnyẹ olóhùn tó rí. Mo lójú àgbà tó jìnyẹ olóhùn tó rí. Ẹyẹlé gbọ́, ẹyẹlé gbọ́, ẹyẹlé gbọ́, ẹyẹlé gbọ́. Títí ló ń tiri. Àdàbà tó péjọ ló ṣe bẹ́yẹlé ò gbọ́. Ẹyẹlé gbọ́, títí ló ń tiri. Gbogbo ojú bá rí kọ́ sóhun lẹ́nu yóò sọ. Akeem. Babe, how far? I am fine. So what? Yes. Ìwọ ńkọ́? No, kí ló ṣe nínú? Mo kàn ń arrange àwọn aṣọ mi bẹ́ẹ̀. Nice. Yeah. Ṣé mo kí mo nífẹ̀ẹ́? Ti bú ọmọ ọmọ pé mo nífẹ̀ẹ́. Kí ló tún sọ fún mi fún? I just want to let you know that I love you every day so that kò ṣe pé wà ló máa rò pé àbí mo love you, àbí mi ò love you. I love you so much. I love you too. And something else. Ṣé mo kí mi ò mọ̀ pé èmi àti ẹ a máa later end up láti marry ara wa? Why? Yeah. Why? Because, you know, ìwọ gan fúnra ẹ mọ̀ pé you do a lot of crazy things back then. So, guy, èmi àti ẹ àlefẹ́ra, but see us today, we are together. Sure. Tí ọkùnrin bá ní girlfriend 10 láàrin wọn, ó ti mọ èyí tó fẹ́ fẹ́. Gbogbo àwọn crazy thing tó ń rò pé mo ṣe ń gbà yín, mo mọ ẹni tó dé ìyàwó mi nù. Mo ti mọ̀ pé wọ́n ni. Àwa ní ìyàwó mi lẹ́yìn. Okay, ó ti gbé ọkàn tèmi náà dẹ̀ ti balẹ̀. Àdúgbò fọlá, how many years of marriage ló tún sọ gbélé? Gbogbo ìgbà ni wọ́n máa fi fẹ́ tom brain. Wow. Ilé tó gbé wá láàárọ̀ ni. Ṣé ẹ need anything? I don't need anything. Are you sure? Yes, mo kàn fẹ́, gbádùn ọkàn mi. You know I love you so much. I just want you to know that everything. Yes. So every day. And I am proud to be your wife. Babe. Yes. Nǹkan tó ń ṣe yóò máa lẹ́yìn. Kí ni? Ṣé ọkọ mi kọ́ ni ẹ́ ni? I have the whole rights on you, so. A sọ pé ẹnì. Bọ́bọ́ ṣe ń fọ́ pa mí lára. Kí ló ṣẹlẹ̀? Nǹkan oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ o. Kí ni oríṣiríṣi tó ń ṣẹlẹ̀? O máa fi nǹkan kan sálẹ̀. So ṣé yẹn wá jẹ́ tuntun? O ti ń fi ilẹ̀. Ìyẹn ni kí ni? Jọ̀nà dẹ̀wọ̀ time. Okay. This is after 12. Títí 4 àmàṣọwọ́ kan tán. Tó wáyé pé 4 o'clock fẹ́ ṣe. No, I'm not doing it ṣe mọ́. Yeah, I'm doing it ṣe mọ́. Oh, ṣe 4. I'm not doing. Má dìde babe, kí ni fi mi lẹ̀? What? No. See, I'm not doing. Don't. I am not doing. Like, I'm not doing. Oh, shit. Stop. Ṣé o ká sọ nù? I don't. Sorry, babe. I'm not doing now. Doctor. Nurse Murayo. Ẹni kan pè mí wá sà. Mo ní kó pè é. Patient tó wà ní general ward yẹn, ẹ máa mú ìwé wá sí Ibaje, ṣùgbọ́n wàá clean gbogbo every down ní Ibaje. Okay, sir. Wàá clean. Murayo. Sir? Kí ló tó fi káṣọ ẹ̀ sísàlẹ̀? Ó ti sọ fún mi máa káṣọ sísàlẹ̀. Ó tún jóye ní. Inú ìgbà wo ló jóye lè? Doctor. Murayo. Doctor, ẹni sọ̀rọ̀. Kí ní sùúrù? Kí á lọ tilẹ̀kùn lẹ́yìn. Doctor. Tilẹ̀kùn lẹ́yìn. Doctor, mi fẹ́ tilẹ̀kùn. Kí ló dé? Mo ti mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ tí bá tilẹ̀kùn. Tilẹ̀kùn lẹ́yìn. Doctor, rárá. Murayo mi ṣàlejò tilẹ̀kùn lẹ́yìn. Tó bá lè tilẹ̀kùn lẹ́yìn, máa lọ ti fún wa. Doctor, ẹni sọ̀rọ̀. Murayo, má jẹ́ ilé sùúrù fún gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn kò lè máa ṣe wọlé. Murayo, ọgbọ́n fún alára ẹ̀ ló wá tẹ́ǹtì ní gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ò lè máa ṣẹ́. Sáfárà.
Owó èṣù yẹn, òun gbọ́dọ̀ ṣẹ́, ó yẹ máa ṣẹ́, ó yẹ máa ṣẹ́, ó yẹ máa ṣẹ́, owó èṣù ṣẹ́, ó yà ṣẹ́, ó yà ṣẹ́. Ara yín ló ṣe ń gbóná yìí. Ṣé paracetamol tẹ wá lò wá ṣiṣẹ́ rárá ni? Bí a kì í gẹ́tì ní oògùn malaria, ó lè jẹ́ malaria ló ń disturb yín bẹ́ẹ̀ yẹn. Pẹ̀lẹ́. Báwo ló ṣe wá ń ṣe yín báyìí sìn? Sorry dear. Okay. Mo máa tún wọnú kitchen máa dáná fún yín. What would you like to eat? I'm not eating anything. No. Ẹ gbọ́dọ̀ jẹ nǹkan kan. You have to eat. You can't just use drugs without eating. Ẹ pẹ̀lẹ́. Mo ń bọ̀. Gbogbo ojú bá rí kọ sóhun lẹ́nu yóò sọ. Olóhun tójú rí tẹnu kò lè sọ. Ojú àgbà tó jìyẹ. Olóhun tó rí. Báwo ni ara ẹ báyìí? Pẹ̀lẹ́ jẹ́. Báwo ló ṣe wá ń feel báyìí? Gbogbo ara ẹ ṣe ọ̀run. Pẹ̀lẹ́. Ṣé o lè jókòó díẹ̀? Èmi rò bí a kí n gbé ẹ lọ hospital because mi ò rí any improvement lẹ́yìn gbogbo oògùn tó ti lò. Go and take my car key. Yeah, let's go to this. Ní sùúrù mo ń bọ̀, mo bọ̀ jẹ́ ìsáré and get car key. Sorry dear. Pẹ̀lẹ́ mo bọ̀. So make sure pé wọ́n kó àwọn drugs in wa. It's very important for the patient, okay? Doctor. Oh, madam, ẹ kú tọ́jú. Ẹ ṣé. Ẹ wo, mo fẹ́ sáré lọ ní màá padà wá. Okay, no problem. But kí ẹ tó lọ, a máa need the 1 pound of blood cell. Ṣé ẹ máa gbà ń sìn ní àbí tí máa padà wá? Ẹ má worry, torí ẹ̀ náà ni mo ṣe ní kí ẹ mú àwọn ọmọ yín méjì yẹn wá. Because a ti gba ẹ̀jẹ̀ lára tí ń tẹ́lẹ̀ a tún lè gbà mọ́. So, but a ti ṣe check up fún ti Tọ̀míwá yẹn kò bá tọkọ yín mọ̀, but ti Bọ́lá yẹn ó bá tọkọ yín mọ̀. So, sí wàhálà, òun náà ló bí àwọn méjèèjì. Nǹkan kíkọ̀ tẹ bá nídìí inú wọn, máa kó wọn wá lọ́la. Okay, no problem. I'm expecting. Oh, nurse, ẹ bá mi pack àwọn files in. Kẹ́kọ̀ọ́ bá mi lọ́fíìsì. Well done. Baby, my phone. Ọkọ mi. Dúpẹ́ f'Ọlọ́run. Alhamdulillah. Now you're better. And you're sound. Gbogbo ọpẹ́ f'Ọlọ́run àti ìyàwó mi. Ọlọ́run ṣe. Dúpẹ́. Ọpẹ́lọpẹ́. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run. O ṣe really, I really appreciate. You're welcome. Tí mi ò bá ṣe, ta ló fẹ́ ṣe? Àti pé kó wà lálàáfíà, kí gbogbo wà lálàáfíà, ìyẹn gangan ni ìdùnnú ẹbí. Ọlọ́run. I try. Babe. Yeah. Ó yà mí lẹ́nu gan-an. Ó sáré drop 2 pints of blood. Anyways, for your information, èmi nìkan kọ́ ni mo drop 2 pints of blood there. Yes. Ìwà tí táwọn. Èmi àti ọmọ ẹ̀ lájọ donate blood now. Yes. Doctor yẹn sọ pé blood Bọ́lá nìkan ló match blood ẹ̀ pé tí Tọ̀míwá ò match. So that's the reason pé èmi àti ẹ̀ lájọ donate blood fún ẹ. Ọmọ mi. Ṣé o rí pé tán lọ ń test Tọ̀míwá tán ní Bọ́lá nìkan? Ṣé o mọ̀ pé gbogbo mo ń gbóhùn ẹ̀mí kan lágbára ni? Gbogbo ariwo tó pamọ́ dókítà ọkọ mi ò kíní kan èmi gan mú kọ wá ń bẹ pé bí mi jẹ́ pé mi mọ̀ sí kanú mi tún ń ṣe é. Tí mo gbọ́ tó ń pariwo síbi tó ti ń fún àwọn dókítà ní wàhálà náà ti fẹ́ máa rántí náà ti fẹ́ máa ṣe gbogbo blood check náà máa ṣe tó gbogbo ẹ̀ máa wà correct.
kò lè wá correct wá ṣàtúntò dúpẹ́ fọlọ́run bébí. I'm so happy pé mi ò tiẹ̀ di okú ọ̀sán gangan. Ọlọ́run ò ní jẹ́. Ta ni mo fẹ́ fi ẹlẹ́ fún? Kí n fi gbogbo. Don't go there. O mọ̀ pé ara ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń yá ni. Ṣé o mọ̀ bẹ́ẹ̀? Maybe by now wàá stop gbogbo àwọn 2 rounds 3 rounds 4 rounds tó máa ń lọ. Ó ṣàtìmọ̀ pé o ní láti rest nsìn. Mo mọ̀ bọ́ mi ò lè stop. Why me must stop? You have to. Doctor gan sọ pé o ní láti rest dáadáa. Kò dẹ̀ jẹun, kò dẹ̀ jẹ fruit. Oh yeah. So for now, no sex for the next 1 month. After 1 month, mo ti rí pé everything ti balance. Then we can now go back to our usual ways. Months báwo? Ṣé nígbà tí doctor ní kí n rest, kí n jẹun dáadáa? Ṣé àwọn náà tó sọ pé kí n má sex for 1 month? Wọ́n sọ bẹ́ẹ̀ anyways. But ó sọ pé kò rest yẹn. Ó papọ̀ wọ́n pé kò má ṣe anything. Ó mọ̀ kí gbogbo kí ni ẹ̀ ṣe agbára ni. You need to. Ní sùúrù. Doctor sọ bẹ́ẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀. Doctor sọ bẹ́ẹ̀. Ó kàn ní kò rest. And it's part of resting. Oh babe, doctor sọ bẹ́ẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀. Nice, kò mo fẹ́ gbọ́ nìyẹn. Now you are talking. Doctor sọ bẹ́ẹ̀. Hello? Thank God though. Okay. Títí next week, màá get gbogbo yẹn ready. Alright, ṣé gan. Ó dàbọ̀. Ta ló pè tán yín? Ṣé o ti rí nsìn? Nǹkan tó pè mí fún nsìn, o máa ní ká celebrate. What was it? Tell me. Fisa owó àti jáde. Everybody. Oh my God! Everybody was here, girls. Like, seriously? Okomi. Visa wa. Oh, it's ready. Everybody. Oh my God. Oh my God. Oh yeah. Let's go. Kò jẹ́ bí láti máa celebrate. Inú mi dùn gan ni. But tó sọ pé kò dùn. Okay. Fún certificate wa. Ṣé mo pọ̀ náà ló ń tọ́jú ẹ̀. Ó ti tó tá ní fẹ́ kó bọ́tà. Ìyẹn ò ṣe problem now. Ká dẹ̀ kí gbogbo àdẹ̀ lọ fún DNA test. Kí gbogbo kíní wá lè papọ̀. So la máa lọ fún báyìí. Èmi àti ẹ̀rọ máa wálé. Àwọn ọmọ wa jẹ́ wà lọ́hùn. I'm so happy. We are going to bring one wine. Definitely, we need to celebrate this, baby. Yay! Bless you. 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 You are blessed. You are blessed. You are blessed. Àdùnní, nǹkan tó ń ṣe yìí ló ń dùn yìí. Yébò, ó ṣe ń wípé kí n sọ password àkáǹtì mi fún ẹ. Ó ṣe ń wípé kí n fẹ́ ṣe next of kin. Àdùnní, wàláì tàláì. Ẹran ni mo fọwọ́ gbà yìí, mo fọwọ́ gbà ewu. Mo fi ọwọ́ sọ̀yà fún ẹ. Tó bá ń dùn mọ́ mi bí eléyìí, tó ń jẹ́ kó dùn mọ́ mi bí eléyìí, tó ń fi gbogbo sweetener yẹn sí, tó kan. Mo máa gbé lórí everybody. Doctor, so mo sweet báyìí, lẹ́dẹ̀ sí máa ń jẹun sí Múráyọ̀. Àbẹ̀rẹ̀ pé mi mọ̀ pé ìjẹun sí Múráyọ̀. Múráyọ̀? No, èmi ò jẹ́ Múráyọ̀, òun kàn fi ń ṣe ìpápánu ni. Tasty gan ni. So mo lè sweet náà nìyẹn. Kí ló tẹ̀lé dúró sórí èmi nìkan kẹ́lẹ́ máa gbà kó máa dùn wọ́n yín lẹ́nu. Kò ṣàbíkẹ́ pé méjì obìnrin yóò sí. Báwo ni? Ìwọ nìkan ni mo máa dúró lórí ẹ̀. Mo promise láti sísìn sí láíláí. Ìwọ nìkan mo máa jẹ. Wọ́n á fún ẹ ní láàrin 6 sí 2 weeks. Wọ́n á fẹ́ ṣe sínú omi sùn. Bẹ́ẹ̀ ni tí wà lọ́fíìsì títí ẹ̀. Wọ́n á fún ẹ ní air condition. Dọ́pọ̀, ẹ jẹ́ ìpalẹ̀ mi ní ìbàdí. Kí wọ́n gbé ìdílé rẹ̀ kí n dorí kodò.
Nǹkan tó ń pè ní ibi tí mọ́mì mi òde máa dé bẹ́ẹ̀ máa tún kọjá. Bí ayẹyẹ sáré tí wọ́n ṣe lọ́wọ́ mi sọ clean yẹn. Ìyẹn tún máa ń dùn. Ibi tí dáàdì mi òde mo dé bẹ́ẹ̀ mo tún. Báwo ẹ̀yà tètè sáré lọ ṣe operation yẹn. A gbọ́dọ̀ ṣe operation yẹn. My dear, my love, a ní láti ṣe operation kan. Operation yẹn ní agbára tó lè gbé a ní láti kí ọwọ́ bọ gbogbo inú ẹran ṣàkíyè nìyẹn ó ti shift bákan a ní láti kó papọ̀ àgbájọ ọwọ́ báyìí la fi ń sọ̀yà àkọ́kọ́ má wá sí i. ṣé gbogbo ẹnu ẹ sọ̀hún tó bá kọjá níbí yìí máa da hospital ẹ̀rù àbọ̀rò pé mi mọ gbogbo nǹkan tó ń ṣe ni tí mo ṣe ń bọ̀ láti ìta ni mo ti ń gbọ́ wúrúwúrúwúrú ìwọ àti nọ́ọ̀sì but mo dé síbí yìí sì ó sáré sá lọ ìtumọ̀ ọjọ́ tí mo máa mú ẹ ọjọ́ yẹn ó dì kan lẹ́nu orí ò pé pẹ̀lú òṣì tó ń ṣe èmi nìkan ò tó ẹ àbí. gbogbo ẹnu ẹ sàn kí ló ti fọ́ máa lẹ́jù mi gbogbo rọ́bìṣì. dúró náà ṣó o dé nígbà yìí tó ń rí. ẹbí ẹ kọ́ mi sì mú ẹni ẹbí ẹ wá ni. ìyàwó iṣẹ́ ìyàwó ni ẹ gbogbo mi lójú ọkọ ẹ. gbogbo mi lójú ọkọ ẹ. inú ẹ̀ kan náà tú yìí. tó bá gbọ́ ẹ sìn wá rò pé èèyàn gidi kan ni ẹ pé inú ẹ mọ́ ò kì í ṣòṣì wípé ò yàn àlè rí so you cannot do it. ní nọ́ọ̀sì ẹ sá jáde tí mo rí ẹ̀yin méjèèjì tẹ̀ ń gbọ̀n mo ṣe ń sweat báyìí wo tó ṣe ń sweat. sórí gbogbo nǹkan tó ń sọ yẹn onígbàtà bá délé. wo tó ṣe ń sweat ó ní ìranù òṣì. gbogbo ojú bá rí kan ṣóhun lẹ́nu ló sọ olóhùn tójú rí tẹnu kò lè sọ. ṣé mo gbé nǹkan tó tá à ń ṣe bí erébèrè ó sì ń yà mí lẹ́nu báwo ló lè máa test láì máa lọ sí DNA test tó máa ní ìkan nínú àwọn ọmọ mi blood ẹ̀ ò match kò lè ṣe first time. èmi kò yé mi náà ṣubú wọn rántí pé mo sọ fún ẹ ní ìgbà tí mo lọ sí hospital náà yẹn pé wọ́n sọ pé. gbọ́dọ̀ tó ń dà mí ọ̀dọ̀ rẹ lẹ́yìn ni ṣé wọ́n ní ẹ̀kọ́ máa sọ fún mi òun sọ fún mi inú ẹ̀ tún dùn òtún sọ pé òun sọ fún mi òun sọ fún mi pé kí ni pé ìkan náà ọmọ mi ò máa ṣe pọ́ mọ́ àlè ni. ṣé nǹkan tó ń sọ sọ́rọ́ náà. wọ́n sọ pé blood yẹn kò match blood títẹ. pé ọmọ ẹ̀ tó bí síbì kan pé kò possible kò match ṣe bọ́ ọmọ ẹ ni. Afọlábí ó yẹ kó trust me ṣé òun wá mọ̀ mi mọ́ ni. ṣó wà òkè ìyá wèrè tó bímọ wèrè ọmọ òbímọ ọmọ ṣé ó bímọ ọmọ àlè ní àbí ó gbé ọmọ àlè wá ó gbé ọmọ àlè wá ni òkè ibi tí mo dẹ́ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi tó bá mọ please mo jẹ́ ká jẹ́ ká wọ́n tún rí ọkọ mi God. alájàlájà ẹ̀ka sàn sista Aisha alájà ẹ̀ka sàn sista Aisha ṣe wà pa ẹ wo alájà ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ need rice bíi dìríkà kan àtẹ̀wà then àwọn ingredient ẹ bá mi ṣàlọ́jọ́ sí yẹn but mo ti wọ limit títí ìrọ̀lẹ́ màá ní kọ́ ọmọ wa bá mi kówó fún yín ṣe gbọ́ ẹjọ́ ẹ bá mi ta mo ní ìdẹ rice dìríkà kan ẹ̀wà dìríkà kan àti paste tomato yẹn ẹ bá mi ta gbogbo ọ̀rẹ́ mi ló ń pè yí mi kí ló ṣẹlẹ̀ hello Wumi. babe I am in big trouble right now. I really feel like going mad. babe kí ló ṣe náà kí ló ṣe ó ń sunkún ni. èmi àtọkọ mi a lọ ṣe DNA test lórí àwọn ọmọ. Then we'll find out that my husband is not the biological father of Tomiwa. ẹ ṣe DNA test. wọ́n dé confirm pé Tomiwa kì í ṣọmọ ọkọ ẹ̀. ọ̀rẹ́ mi báwo ló ṣe ṣe ọ̀nà olóògbé gbà. I don't know. Mi ò mọ̀. Kò yé mi. ó tiẹ̀ mọ̀ nǹkan ó mọ̀ nǹkan eléyìí ò ṣe òrí fún un rárá àti rárá má sunkún mọ́ ṣùgbọ́n níbo ló wà báyìí. ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ èmi àti Adé ṣe wà máa make sure wípé lágbára Ọlọ́run máa make sure pàdé lẹ́yìn lọ́la. ṣùgbọ́n bẹ́ẹ̀ má sunkún mọ́ ọ. kò dé try láti ká àmà rẹ̀ má ṣe rẹ léṣe o máa make sure pàdé lẹ́yìn lọ́la eléyìí ò ṣe òrí fún un a máa yanjú ẹ̀.
Oh my God, sister Aisha gàrí dáa. Ó dẹ̀ jẹ́ rice àtẹ̀wà ni. Ẹ dá mi lóhùn. Ẹ wọ ẹ̀mọ̀ kan màá rán ọmọ kọ́ wá gbé. Ẹ wọ́n lẹ̀. Ọ̀rẹ́ mi, mo sọ nǹkan fún mi lánàá. I don't understand what is going on. Ṣé mo kí mo sọ fún ẹ pé ọkọ mi apply for family visa? Yes. And it has worked. Okay. I want to make a DNA test for our ọmọ. And we did it. To my greatest surprise, Tomiwa is not my husband child. Ha! How? That is what I don't even know. Babe, you don't know. Are you sure? Pé o mọ̀, ṣé o ti gbàgbé gbogbo àwọn ìwọ náà dẹ̀ ń wo mi, ojú wo ló fi ń wo mi báyìí, ṣé o máa ló mọ̀ ni? Okay. Abo ti gbàgbé pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ lọ yunifásitì ni. Ó ti gbàgbé gbogbo àwọn sweet boy, àwọn sugar boy tó máa ń change bẹ́ẹ̀ ní pààrọ̀ aṣọ òkèrè kan gbà yẹn. Ṣé kò ń ṣe pé bóyá after ìgbà tó ṣe ìyàwó tán, ó tún padà ro dánmọ́kọ ẹ lára ṣá? Ṣé wà okay with me? Irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn? Like, Adéṣẹwà, ṣẹjọ plan ọ̀rọ̀ tó ń sọ yẹn ni. What's the meaning of this? Why are you talking to me like this? And tó bá ti wá máa sọ ọ̀rọ̀ yẹn, ṣé ibi báyìí ló tọ́ sí ẹ láti sọ̀rọ̀ yẹn? Tí ọkọ mi bá wọlé dé sí tó gbọ́ nǹkan tó sọ, kí ló fẹ́ kí n ṣe? Babe, kò kí n ṣe pé bóyá mò ń try láti kó bẹ́ẹ̀ lé ọkọ ẹ o. Ọwọ́ mi rè funfun lẹ́lẹ́ o. Ó ṣẹ̀ mí o. Mo kàn ń try láti rán ẹ létí àwọn àṣìṣe tó ti ṣe sẹ́yìn. Ó mọ̀ pé ó pitú gangba tara ń school. Umi, just shut up. If you don't have what to say, just keep quiet. Alright? See, you just take it easy. Mo pé mo máa sọ pé láàrin àwọn èèyàn kó máa dá tiẹ̀ mọ̀. And Umi, what is that supposed to mean? Even if you have to say something like that, must you say it in her husband's house? Ẹgbẹ́nu yín sàn. Ìyá alábòsí. Auntie, please, just keep quiet. Ẹ má ti rò tọrọ bẹ́ẹ̀ ní sọ. Ẹ má bá wíkẹ́ bá sọ̀rọ̀ kó jẹ́wọ́ bí tó ti rọ́mọ àlè àtọmọkọ. If you don't have what to say, just keep quiet. Okay. Kò ń ṣẹjọ́ ẹ̀wọ̀ mi o. Èmi tí mo pè ẹ́, èmi ni mo fà á. Don't worry, ẹ má worry. It's fine, it's fine. Babe. Ó ti rẹ̀ mí o. Ó kí wọ́n lọ wẹ̀ kí n sùn. Ó máa wẹ̀. But babe, lísùrù náà, tẹ̀ lísùrù náà. Ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí, a máa ń pè lóhùn mà ti ń láró náà. Tí èmi àti ẹ tá bá múra pẹ̀lú ọ̀rẹ́ wa dáadáa, as in, ká wà very careful pẹ̀lú ọ̀rẹ́ ká bá múra sí dáadáa. Àfàìmọ̀ kó má gbalé ọkọ yẹn gbàbẹ̀ délé wọn o. Ó má bàa pìtàn pé òun lọ́kọ rí. Àbí kí ló rò bóyá ká ṣe báyìí? Ìwọ náà mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílé kò ń ṣe ọ̀rọ̀ kékeré ló ń rọ̀ nẹ́ni onílé. Ṣé wà okay? Kí ni mo wá sọ tó pọ̀ jù? Ẹ gbà mí, kí ni mo sọ tó pọ̀ jù? Àkíyèsí láàrin èmi àti ẹ, Adéṣẹwà wojú mi. Ó mọ bí ó mọ bó ṣe máa ń pààrọ̀ ọkùnrin bendal select nígbà táwa ní school now. Náà ó tọ̀rọ̀ ni mo sọ. Ó mọ̀ pé ó máa ń gbélé gbé dúdú gbé pupa gbé funfun. Ó tọ̀rọ̀ ni mo sọ now. Etí dàbí dọ́nà jẹ́ ká mọ̀ nǹkan tá a fẹ́ ṣe. Àṣà ní ìwòran. At least kó má fi tiẹ̀ sọ wá lẹ́nu. Mo rò pé maybe ká pé ọkọ ẹ̀ ká bá ọkọ ẹ̀ sọ̀rọ̀. Maybe mo pé wọ́n love ara wọn. So that maybe wọ́n lè ṣe DNA test mi for proper verification. Kí ló rò sí yẹn? Ọ̀rẹ́ mi, ewa mo gbé fún ẹ. My one and only bigi. Wallahi taala látọjọ́ tí mo ti mú ẹ Adéṣẹwà. Ó sọ tó ní brain báyìí rí. For the first time, ó sọ tó lọ́pọlọ. Wàhálà ẹ̀bá Yíbò máa rò fún ẹ lẹ́yìn. Ẹ̀bá Yíbò ni mo máa rò fún ẹ. Idea gidi ló mú wá náà. At least tó bá change, tó bá ṣe DNA test ní another place. Ó possible káwọn yẹn gan kó jẹ́ mistake lọ ṣe. Oní point o. Ó mọ nǹkan bóyá kí n sáré pè kí n bèèrè bóyá kò wà ní lọ́la. Má pè kó tó máa tún rọ̀ nẹ́nu ẹ̀ lórí fóònù. Má pè fún ara mi. Ọkọ tí ń bínú sí ẹ tẹ́lẹ̀. Ẹ̀yin lẹ mọ̀ fún ara mi. Wàhálà tí nìyẹn kó bínú. Òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ. Òótọ́ ọ̀rọ̀ báyìí ó máa kó o létí yín. Dákẹ́nu ẹ̀ kí n pè. Ta ló tún bẹ̀rù báyìí? Adéṣẹwà, síbẹ̀ ṣe kúrò níbí báyìí. Hello. Mi báwo ni? Mo wà pa. So I was thinking maybe, I don't know when your husband will be around though. Maybe we should come and talk to him. Kí ló dé pẹ̀lú ọkọ mi?
No, na kawaba sọ̀rọ̀. Maybe there are other ways that things can be resolved. Ọ̀dà, àmọ́ ṣé kò ṣe pé o fẹ́ wá pẹ̀lú ọmọ òun yẹn? Ó má wọ̀ pẹ̀lú mo ti bá sọ̀rọ̀. Ká wá solution ní fún problem mi ló wà kókó báyìí. Okay. The thing is, tomorrow is Sunday. Ó máa wà nílé lọ́la. So you can come tomorrow. All right, no problem. Máa wá. Okay. Thank you. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Ìrírí làgbà. Mo lóhùn tójú iye tẹnu fi dákẹ́. Mo lóhùn tójú iye tẹnu fi dákẹ́. Àdàbà tó pè ló ṣe bẹ́ẹ̀ lé o. Ọkọ mi, ṣé wà okay? Jẹ anything látàárọ̀. And on a norms, wàá ti jẹun bí ẹ̀ẹ̀mejì. And today is Sunday. Mi ò mọ̀ bí a kì í dáná fún ẹ. Ó dá kójú máa ṣọ̀nà fún yàn. Ókè mò ń wo bọ́ọ̀sì, ṣé wọ́n ní Chelsea? Ó tún dúró. Ṣé wọ́n ní Chelsea? Màá ti jẹ mẹ́ni jẹjẹ mi ìmọ̀jọ́ jẹ lọ àbí? Oúnjẹ ní kí n máa jẹ káàkiri. One thing, I feel maybe you have a bad mood or something. So ṣé mú àwọn wá láti school ni? Maybe that will make you feel better. Ṣáwọn ọmọ àlè. Má bínú, àwọn ọmọ àlè. Okay, ṣọ́mọ mi ló fẹ́ lọ mú wá àbọ̀ ọmọ ẹ̀. Àwọn ọmọ. Ṣojú a pín sórí ẹ̀sìn ṣé tó gbé mo kọ̀ dákẹ́ mi sọ̀rọ̀ wo bí máyì kí n sọ̀rọ̀ mo kọ̀ dákẹ́ mo ń wú ẹni o mo sì respect ẹni o mi fẹ́ kọ́ wọn sọ pé wọ́n búlì èèyàn kan kinní kan búlì justice for kinní kan mi ì mọ̀ ń pa ẹ o sórí tó bá fẹ́ lọ mú ọmọ mi nìkan wálé torí òótọ́ mo mí ìṣẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí n fojú ọmọ gidi jọ sórí o kò tẹ̀lé sáyé mọ́ àwọn ọmọ ẹ̀ má máa lo àwọn sọpọ̀ ọmọ mi má lọ mú má fi ọwọ́ ẹ̀ kan ọmọ mi má lọ mọ́ ọmọ mi fúnra mi ní school and mo fọlọ́run bẹ̀ kó n wájú tẹlifíṣàn rẹ̀ ṣé tí ò di ni ẹ rọra o ọyà yín ṣe gbìgbìgbìgbì bẹ́ẹ̀ ẹjọ́ má ṣàkú síbí ó lágbára àwọn ẹgbẹ́ yín ṣèdí ní Italy wọ́n ṣèdí ní Dubai wọ́n ṣèdí ní Switzerland àbí ọlọ́sìn ṣe Saudi wọ́n ṣèdí láwọn ibẹ̀ yẹn ẹ̀yin gba àjọ number 1 elephantry ẹ lọ ń ṣe ìdí ní dàfọ́ orí òkúta ẹ gbórúkọ brand yẹn ní orí òkúta ẹ lọ ń ṣèdí lórí òkúta ó lọ ibẹ̀ ṣèdí yín dáadáa àjàlá ta àná yín náà ẹ má lọ wá bí ṣèdí wá wù ìkéde lọ ṣèdí ní ayé tòrò ẹ kẹ lọ ṣèdí sùúrù lórí àgùdà ẹ má lọ ṣèdí lọ́dọ̀ àwọn rẹ́ǹsì kẹ lọ ṣèdí mi gidi ẹ wò wọ́n ti di bá bàjẹ́ torí ìdí ló máa dà ìdí yìí ti bàjẹ́ báyìí o. lọ́rọ̀ yẹn ṣẹ́ mi pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ bó ti ń bẹ́tà díẹ̀díẹ̀ kò dàbí gbẹ̀dẹ̀ ọkọ̀ wá yẹn tí bá fọwọ́ kan báyìí ẹ máa pariwo àtòkú àtàlàyé ló máa jí dìde ní ọsibítì. ọ̀rọ̀ máa tẹ̀ ẹ́ oníbóyè ṣe lára ti bí. oníbóyè ṣe lára ti ẹ dúná tí mo fẹ́ yín sílé ni tí máa mú stethoscope tí mo fi jọ̀ yín lẹ́nu báyìí ẹ máa ka abc ni wọ́n dọ̀rọ̀dán ẹ̀yin náà má lọ wá bí ṣèdí kídi yín tóbi kó gbàgbákẹ̀lẹ̀ gba promotion ẹ pẹ̀lẹ́ ṣé di yẹn ṣóyìn dùn yẹn wọ́n fẹ́ wò bí a ti ń jiná ni ọ̀rọ̀ ti kún gbogbo ibẹ̀ di ẹni káwọn fámìlì yìí lábẹ́ ṣíìtì o. ẹ kú jókòó sá. ẹ káàbọ̀. ẹ dẹ̀ kú tọ́jú wa sá. ẹ jọ ẹ gúúsù ètò ìpá. ẹ má bínú torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ iná làwa náà ṣe wá pé mo rí pé ń bínú sí wa báyìí sá ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ni wípé lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ pátápátá àti gbọ́ sí tọ́rẹ̀ wa dẹ̀ ti ṣàlàyé fún wa gbogbo DNA ọ̀nà DNA pátá la mọ̀ sí nǹkan tí mo kọ̀ rí bẹ́ẹ̀ ń pé láti mọ̀rẹ́ wa yìí
àjọṣe kékeré náà dẹ̀jọ́ lọ school ni kò ń ṣe oníranù sà ìdẹ̀ṣe ní ṣe onírìnkùnrin kò ń ṣe oníṣìnà obìnrin látọjọ́ tèmi tí mo àtijọ́ ń rìn ní ìrí pẹ̀lú ọkùnrin mi látọjọ́ tó ti ṣe wedding pẹ̀lú yín sà so mi bá ní àwa kẹ̀dẹ̀ à lè dúró ká máa wòran pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí ẹ̀ ṣe wá rí báyìí mi bá ní pé bóyá ká wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí àánú ẹ̀ tí ẹ̀ ń ṣe mí ó pọ̀ tí ẹ̀ ń sunkún lórí fún àbí. kí lẹ fẹ́ kí n ṣe kí n mú ọmọ yẹn kí n gbà á ni ṣé nǹkan tẹ́ ń ṣe láti sọ nìyẹn kí n gba ọmọ àlè. rárá sà á ní kẹ́ ẹ gbọmọ àlè sà á kàn wò pé bóyá kẹ́ ẹ jẹ́ ká wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. irú solution o. I would have suggested maybe ká ṣe DNA. Don't go there, DNA test. Ká ṣe DNA test. A ti ṣe DNA test alákọ̀ọ́kọ́. Àkọ́bí ara sí yẹn. A ṣe tẹ́lẹ̀kejì. Kí ni ká tún fi DNA test ṣe? Ó ti prove ẹ̀ pọ́ máa lè ní pé bastard lọmọ tó bí. Sà, èmi fẹ́ mú wá gẹ́gẹ́ bí àbàní tẹ́bà ní pé bóyá ẹnu mi rùn. Mo rò pé bóyá kẹ́ ẹ ṣe another DNA test. Maybe like another private hospital. Ó possible kò jẹ́ pé bóyá DNA test ẹ ṣe ní àkọ́kọ́ bóyá kẹ́rọ̀ wà níbẹ̀ àbí kí lẹ feel sà. Ẹ̀rọ wà nù ẹlẹ́kejì náà. Ṣé kò wà nù DNA test ẹlẹ́kejì náà ni? Ṣópònù ló ń ṣe DNA test ni? Àbóhun ló bímọ ọmọ àlè. À ń sọ bí máa ń kọ́lẹ̀ ń parẹ́. Okay. Ẹ má bínú sà. Mi ìfẹ́ déèyàn burúkú lójú yín. Àmọ́ tèmi lélẹ̀. Mo gbọ́ nǹkan tẹ́ sọ. A máa ṣe DNA test ni. Ṣé wá DNA test ta fẹ́ ṣe yẹn? Ẹ sọ fún nísìn pé tá a bá ti ń lọ kó kó àwọn aṣọ ẹ̀ tó mọ̀ pé òun need kókó dání. Màá drive ẹ̀ lọ sí hospital tá a fẹ́ lọ ṣe DNA test. Màá drive ẹ̀ padà. One condition. Tá a bá débẹ̀ tí DNA test ń bá proof pé mi mo nà ọmọ kò possible náà. Ìyẹn sure fún mi. Ó sure 100% pé mi kàn mo nà ọmọ yẹn. Àjọ máa bọ̀ nílé. Bọ̀ tó bá sọ pé òun kọ́ ló èmi kọ́ ẹ jọ ń tọrọ lọ. Ẹ sọ pé tó bá ṣe ń fún wa ní result yẹn báyìí pé ó wà positive ó wà negative ó wà kíní kan kókó dìde kó omi tó bá wà kó máa kí n róhun. Ẹ jọ nítorí Ọlọ́run lẹ́yìn nǹkan tá à ń sọ yìí anybody máa bá mi mọ́. Uncle Fọlá pé kó wà lè tó bá yẹn èmi ò bá ní bóyá kẹ́ calm down mọ́ ẹ̀yin fún ara yín ẹ̀yin náà mọ̀ wípé téèyàn bá ṣe DNA test lénìí kò possible kéèyàn rí result ẹ̀ lénìí náà ó kéré jù bóyá 14 days after ọjọ́ tẹ́ bá ṣe test òun lẹ́ máa tó gbọ́ result. Ẹ mọ̀ gan mo máa dìde kó mi báyìí sí. 14 days 30 days 100 days tá a bá ti ṣe DNA test tán kó ní káàkó máa lọ lọ ẹ̀ tá a bá ti fẹ́ gbọ́ result a máa padà tó bá tún ti sọ kó máa lọ lọ ẹ̀ tó mú mọ̀ pé kò ẹ wò ẹyin lẹ́nu. Uncle Fọlá sọ̀rọ̀ ìdí wá lè tó báyìí ṣé ẹ́mbásì ni mo wà ní mo dey answer question and answer látàárọ̀ kí ni kí n má sọ̀rọ̀ ọ́ gbọ́dọ̀pọ̀ ṣe ń là mọ́ mi bó ṣe ń fún mi jẹ aláyé já máa lọ jẹ́ ká máa lọ àṣà àti ìgbà yín sọ́ọ̀tì tàwa gbà bí tàbí. Gbogbo ojú bá rí kọ́ sóhun lẹ́nu ló sọ. Olóhùn tójú rí tẹnu kò lè sọ. Ojú àgbà tó jìnyẹ olóhùn tó rí mo lójú àgbà tó jìnyẹ olóhùn tó rí. Ẹyẹlé bọ́ ẹyẹlé bọ́ ẹyẹlé bọ́ ẹyẹlé bọ́ títí ló ń tiri. Àdàbà tó péjọ ló ṣe bẹ́yẹlé ò bọ́ ẹyẹlé bọ́ títí ló ń tiri. Gbogbo ojú bá rí kọ́ sóhun lẹ́nu ló sọ.